Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Àìsílẹ̀ olóngìní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀wá. Kosoko loko. Kosoko loko. Kosoko loko. Deji, ká má fa ọ̀rọ̀ gùn. Mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tó ṣe àti èyí tí ó ṣe gbogbo ẹ̀ pátá ni mo mọ̀. Deji, etí ọba ń lé, etí ọba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Gbogbo kan lè máa sọ̀rọ̀ kí má mọ̀ tó ń sọ pẹ̀lú kan ń jábọ̀. How do I know what you're talking about? Èmi ni mò ń jábọ̀ yẹn. Ó ń jábọ̀ náà, ó kàn ń sọ̀rọ̀ pàpàpàpà bíi typewriter. Deji, yes. Èmi ni mò ń jábọ̀. Ó ń jábọ̀. Kì í ṣẹ́jú ẹ̀. Èmi tí mo underestimate ẹ ni. Mi ò mọ̀ wípé o lè ṣe tó bó ṣe ṣe yẹn. Ṣùgbọ́n Deji, wàá gbélé gbọ́. Tó o bá ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ máa ní kí security bundle ẹ̀ jáde. No, má bundle ẹ̀ jáde. Kò lè tó yẹn. I mean, wọ́n á treat ẹ bí school boy. Wọ́n á gbé ẹ jáde. Kò lè tó yẹn. Wo bí? Yes. Ohun tí mo ní kí wọ́n á sọ fún ẹ ni. Oníṣẹ́ ẹ jẹ́ o. Oníṣẹ́ ẹ jẹ́. Ṣùgbọ́n kò jẹ́ iṣẹ́ yẹn tán. Borokini. Gentlemen, ṣe rí deal tí a fẹ́ wọ̀ yìí, sir, ó máa fún company wa ní another outlook tó yẹ pé àwọn companies tó wà lára àndì wa wọ́n máa envy wa. That is one. Two, annual income wa ó máa increase. That is even the least of our expectations. Ó máa solidify relationship wa pẹ̀lú other big companies around. Ṣé rí nǹkan tá fẹ́ ṣe yìí? Nǹkan tá fẹ́ ṣe yìí, ẹ kàn jẹ́ ká gbà pé ìgbà ọ̀tun ti dé. Mr. Deji. Yes, Mr. Imam. Well, mo mọ̀ pé submission mi lè máa represent interest everybody. But I can assume very well pé ó máa echo sentiment of every one of us. Okay. Without really going to the details, I think you all remember recently I need deals pẹ̀lú àwọn clients wa tó wà ní China. Yes. And the result is not encouraging because of the climate that we are. Mi ò rò pé right time ní láti invest owó wa sórí any business nítorí pé gbèsè tá a jẹ lórí ẹ̀ ó pọ̀. Àti wípé owó tí ó máa ná wa láti invest, Mr. Deji, ó ti pọ̀ jù. Ó pọ̀ jù. Gentlemen, I need you to understand wípé ẹ lè fi price tag lórí value. Investment lílé yìí. Èmi kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ máa kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe business. You all know pé nǹkan tẹ́yẹ bá jẹ, òun ló máa gbé fò.
nǹkan tẹ́ bá invest sínú business òun lẹ máa rí as estimated returns. àbí torí pé a lè ṣòwò kóró pé ká máa expect profit ńláńlá náà. Mr. Deji, Sir? that is it. That is it. Ẹni àlejò bẹ́ntẹ́ kájèrè tó pọ̀. We are invest owó at this time unless we want to do it at a loss. It is not right. Mo rò pé ẹ ká ní sùúrù díẹ̀. Well, as your lordship pleases. Àbí kí ló tún kọ́? Yeah. Kí ló ṣe wọ́n? I don't understand. Mi ò wọ́n mọ̀ jókòó sílẹ̀ bí ọba àdùn wọn ní opinion kankan. Wọ́n jẹ́ kí n dá gbogbo nǹkan tèmi pẹ̀lú ẹ̀ tá ti prepare for. Wọ́n jẹ́ ká dá sílẹ̀ tán only for him to say this is the wrong time to invest. Àbí bí mo ṣe present kí ni wà ó dání. Mi rí any fault in it, sir. It was perfect. Yes, wrong then. Why it's time. Sure. Are you getting ready? For kini? Balo ṣe ń ṣe báyìí for mom's birthday, of course. Ẹ wo mo ní nǹkan tí mo ṣe lọ́fíìsì báyìí. Pọ̀ lọ́wọ́ mi. Balo ṣe ń ṣe báyìí. Ṣé mo sọ fún ẹ pé mo ní driver? So you why? Okay, ẹ ti ṣe fẹ́ sọ fún di Uber. It's not funny. Come on. Okay, so I should be your private driver. Yes. Mo pè tí bá ti ń pẹ́ sítà mi báyìí mo fi mọ́. Okay, mo ti gbọ́. Tí bá yẹ ṣe tán màá bá yín. Junior, má pẹ́. There's no time. Mi ò ní pẹ́. Jọ mo fi Ọlọ́run bẹ̀ ni o. Màá wá bá yín, I promise. Kì í ṣe. Yeah. See you soon. Bye. Wàhálà ti. Madam. So soon. No, Mama, wo TV mi mo kite lare mi. No ṣẹlẹ̀. Yeah. License yẹn ni. Pẹ̀lú nọ́mbà tó máa pè fún gbogbo àwọn benefits tó bá wá. Ó yẹ lẹ́nu. License Debbie. Yes. Ó ti jáde. Kí ló tó fi wò mí? Mo sọ fún ẹ náà. Wo obìnrin o máa surprise èèyàn gan ni ṣá. Wàá kàn mú oore nínú oore, wàá mú oore nínú oore, wàá kàn máa ṣèyàn lóore ṣá. Ọ̀rẹ́ mi, you deserve more. Èmi nìkan tán. Kálẹ̀ Jaye ló ṣe lè fún. Oh my heavens. O ṣé mo dúpẹ́. Ọlọ́run á bá mi farabalẹ̀ gbọ́ tí ẹ náà. O ṣé gan ni. Thank you. I'm very grateful. O ṣé gan ni. O ní láti máa dúpẹ́. What are friends for? Jẹ́ ń dúpẹ́ ètò ìṣe lọ́rọ̀ mi pọ̀. Ìbílẹ̀ náà ni mo wà tí mò ń jẹ tí mò ń mu. O ní láti máa dúpẹ́ náà. Ọmọ mi náà ń Debbie. Àní o ṣé gan ni. Bọ̀ Rẹ̀mí, ṣé mo kọ́ ọmọ yìí ní láti máa jáde ńsìn? She needs more sunlight than she's getting. Ṣé o mọ̀ bẹ́ẹ̀ ṣá? Mo kúkú ń bá sọ̀rọ̀ kó ló ń jẹ́ kó gbọ́ ni. Tí bá ń bá sọ báyìí bí ìgbà tẹ́ pé yẹn ní olúwa ẹ̀ràn ni kó ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ni. Tó bá gbọ́ dá mi sí pé ó ti rí nǹkan jogún lára ẹ̀ nìyẹn. Yes, torí ta bá pè wọ́n náà pé ká jáde wá lóò jáde ni. Mo jọ fi mí sílẹ̀ torí mi ò mọ̀ nǹkan tí yẹn mi báyìí sí. Mo ti gbọ́. Ó tọrọ yín ní ká má sàn. Rẹ̀mí ò ń jáde. Mo ti gbọ́. Tó kú ní yá sọ. Mo ti gbọ́. O ṣé gan ni. Thank you again. O ṣé mo dúpẹ́. Ọlọ́run á bá mi dùn ẹnu. O ṣé gan ni. Borokini. Abẹ́tẹ̀ ẹ mọ̀ pé nǹkan tí mò ń ṣe pọ̀ náà. I have so many things to do now. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bá ọmọ mi sọ̀rọ̀ náà. Tí n bá sọ̀rọ̀ tán màá mọ tí mo lè ṣe. Nǹkan tí mò ń ṣe at the same time ó pọ̀ náà. Nǹkan tí mo kó dání ó pọ̀. I'm running a company. So ẹ jẹ́ kí n ṣe ní kọ̀ọ̀kan. Mo fẹ́ da ogun ẹ̀rú nítorí pé ó
Kai. Jẹ́ kí n ṣàlàyé nǹkan tó máa pàdánù tọ́rọ̀ ibà yìí wọ̀. Company ẹ̀rọ ló máa wọkọ̀ lọ sí. Orúkọ ẹ̀ láwùjọ. Ó connection ló máa lọ sí. Mo sọ fún ẹ o, àbúrò láńdẹ̀ sọ fún ọmọlúwàbí. Ó dàbọ̀. Okay. Hello, my baby. How are you? Kò sí nǹkan kan, iṣẹ́ ọ́fíìsì wa yìí náà ni ìṣòmọ̀ wàhálà lọ́tún lọ́sẹ̀. Báwo ni? Ṣé kò sí tí o pè mí? Báwo ni preparation náà? Ìdí tí mo fi pè é náà nìyẹn. Okay. Inú mi máa dùn tí ogun abálé wà present as one big family again. Of course, gbogbo wa la máa wà ńbẹ̀. In fact, èmi fúnra mi máa make sure pé mo débẹ̀ earlier than anybody. Ṣé nǹkan tí mo mean nìyẹn? Kí wá ni? No, please. Don't bring that boy into this thing. No. Ó mọ̀ pé kò like mi ò like ẹ̀. Ṣó mọ̀, látìgbà tí èmi àti màmá ẹ̀ ti ń ṣe bákan ló náà ló ti ń hùwà tí ò kan tó kàn react anyhow. So let him just stay on his own, please. No, Dad. Time definitely our main relationship here. And I have a good feelings about tonight. Really? Yes, Dad. Wo tiẹ̀ ni mo rò tí bá change mind mi torí tiẹ̀ ni o. That's my dad. So they might get familiar. No. Tí bá ti lè sọ fún ẹ sìn, o ti ruin surprise nìyẹn o. Ṣé àjẹ́ tá bá ríra wa máa rí? Love you, Dad. I love you too, girl. All right. A ti gbìyànjú láti revive wọn. Ultimately, he himself you have to strengthen up. Because there's no point wasting time. And you have nothing to worry about. Just the situation is very, very much manageable. And as soon as we see any changes, I'm magic go. All right, Doctor. You're welcome. Thank you very much. Yeah. Doctor. Kí ló ṣẹlẹ̀? Patient ta ní lórí bẹ́ẹ̀dì yẹn ní sir. Ṣé ti check IV wọn? Bẹ́ẹ̀ ni sir. Ṣé ti check stabilize wọn? Bẹ́ẹ̀ ni sir. No, ẹ lè wọlé. Ẹ̀yin ò lè wọlé. Sori, tó bá ti gbé ọtí yẹn, ṣá máa gbé káàkiri. On that same tray, gbogbo ọtí tó bá wà ńbẹ̀, máa pín fún àwọn èèyàn tó bá jẹ́ kó pín fún. But tó bá ti dé ibi substance tí o fẹ́ fún junior mu, make sure pé o gbé fẹ́ anybody. O lè máa pín ọtí yẹn títí tó máa fi get to his own place. Then make sure pé àsìkò yẹn jẹ́ kó súnmọ́ àsìkò tó máa fẹ́ ṣe toast kó tó gbé fún. Tí anybody bá béèrè pé kí ló wà nínú ẹ̀, sọ fún wọn pé ọtí celebrant ni. Finish. O ṣáàṣì mọ picture junior àbò fẹ́ jẹ́ kí n. No, mo Damilola. Good. Any question? But Eduro, ẹ sọ wípé tí anybody bá béèrè, kí sọ fún wọn pé drink celebrant. Yes. But tí celebrant fẹ́ràn wọn bá béèrè nǹkan. Sọ fún celebrant pé ọtí mọ́mì celebrant ni àbí ọtí dáàdì celebrant. Ṣá make sure be inventive lo ọpọlọ títí ẹ kò make sure pé gbogbo èyí tó bá ṣe ṣá make sure pé ọtí yẹn ó end up lọ́wọ́ junior. That's it. All right, sir. We have a deal. Yes, sir. Joe. All right. Swallow. Wow. Maria, you want my baby lunch here? Just take it easy. Okay? Sorry, am I should mommy? We're almost there. You're almost there. Okay. You're almost there. Okay. You're almost there. Okay, this through. Are you dear bye? Are you dear bye? Okay. Igwe, what's the left? Oh yeah. Ta-da! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you.
so much. Congratulations, darling. Thank you so much. Congrats, darling. Thank you so much. Thank you. Thank you so much. Thank you, everyone. I'm so grateful. Thank you so much. Oh, my baby. Thank you so much. I love you. I love you. I love you. I love you, baby. I love you. So just enjoy yourself. It's your party. Your birthday. I know. Yes. Hi, well done. How you guys having fun? Okay. Sis, Hi. What's up? Shewa. Jo, ta ló gbà wọ́n servers yìí ná? Mommy ló máa gbà wọ́n. Kí ló dé? Sorry, girl tó ń wò wá yẹn, tó ṣókí bí ojú olóńgbò yẹn. She's eléyìí? so rude. Yes, stop that one. Very rude. Hello, hey, please come. Hey, need láti máa wà worried o. Mo pé àwa ọjọ́ ayẹyẹ lè ní so yá. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? O ṣe o. Ó kàn fẹsẹ̀ palẹ̀ kiri ni. Àwọn tó yẹ kó fún ní drinks kò fún ní drinks. And to not crown it all, she doesn't even know how to handle utensils. Ẹ ṣáà ní sọ. Ń gbọ́, wọ́n ní ọkàn rìn káàkiri. Ṣé o fẹ́ kó drinks lọ lẹ́yìn ni? Kí ló tó serve àwọn èèyàn? Rárá mọ́ o. Kí ló wá ṣẹlẹ̀? Oh yeah, apologize to her now. Jọjọjọjọjọ, bá mi sọ. Ẹ má bínú. Nǹkan tó tọ́ ni kò wá ṣe ń báyìí ni kò ṣe. Kò yẹ fàṣẹ palẹ̀ kiri. Ẹ má bínú. Madam, if I got any further complaint, please go and attend to everybody. Yes. Please, now. Very rude. You're not supposed to frown. They need the birthday mom say, so you have to feel. Thank you so much. All right, darling. Attend to everybody. Daddy. Hi, Junior. Can I see you, please? Okay. She was okay. Try to find drinks. She was okay. Thank you so much for coming. Thank you so much. Listen to the Doremi to Pasalatito. Lọ́ládé, mo fẹ́ gbà ẹ́ ní ìmọ̀ràn kan ni. Okay. Inú mi dẹ̀ máa dùn dáadáa tó bá gbọ́. Okay, mo notice recently pé gbogbo títẹ̀lé ń tẹ̀lé ìwà àti Rótìmí. It has to stop because Rótìmí is my man, is my property. Ẹ má bínú. Ṣé ọ̀rọ̀ tẹ́ sọ ń sìn ṣé ẹ rò dára kẹ́ tó sọ ṣá torí mi understand ìsọkúsọ tẹ́ ń sọ yìí. Òun sọ̀sọ̀kúsọ. Ìsọkúsọ lẹ́ ń sọ. Ṣé Rótìmí wá jẹ́ dídìrín àbó járòbó tí ò mọ ọ̀tún yàtọ̀ sósì? Because èmi ò mọ̀ pé Rótìmí ti di property àbó ti di ajá àbẹ̀ràn tí ò mọ left yàtọ̀ sí right ẹ̀ mọ́.
scatter. The party scatter. Tell me, are you ready? Borokini. Yes. Who is there? It's Dino. Kí ló ṣẹlẹ̀? Hey, one by. Bó ló tún gbé drinks lọ. Ṣó ti serve wọn níbẹ̀ yẹn. Ta ló wá rán ẹ ní ilé kò? Barista ló rán. So gidi wa ń bọ́ ọmọ lọ́mọ pa. Òun má dá lóhùn jàre àti sọ̀tẹ̀. Mọ́mì ti bá mi ríṣẹ́ sí hospital mi o. Wow. Ìgbà ló máa ní ẹ máa bẹ̀rẹ̀. I think in a month's time. In a month? Yes. That's good news. Good news. That is good news. Yeah. Well, I'm even famished. I've not eaten since morning. I was just trying to make sure that everybody's fine. Mahjong, man, Vicky, come on, all right. Junior. Oh, ti ẹ bèrè wa. Ṣé mi ló jókòó tó ń kí? Dọ̀bálẹ̀ fún mi jàre. Okay. Àbúrò ló ń jókòó ń kí mi. Ó yá dìde. Báwo ni Debbie? Fine, thank you. Junior of course. Ọmọ Yorùbá ni, ó láti dọ̀bálẹ̀ ni. Adúrú barista ló ní kó máa dọ̀bálẹ̀ ní pàtì. Bẹ́ẹ̀ ni. Níbi tẹ́ni ẹlẹ́ni dàgbà. Ọmọ mi ni, ó láti kí mi ni. Àṣà Yorùbá lè padà. Ó dàbí ẹ̀kọ́ tó dáa náà. Ṣé wàá okay? Debbie, òun mọtí ni. Yóò èmi màmú ní ìwé mú ní. Àfi kó yá jẹ́wọ́ náà. Torí bó ṣe wà yẹn tó bá ro tó ń tó sí lẹ́nu báyìí. Títí dago 10 ọ̀la ló máa fi sí. Àṣìmá máa jẹ́. Mommy, kí lẹ̀ ń sọ yìí, mo máa ti bad gan. Yes. Watch me. Irọ́ ni. Debbie. Ẹ máa ti mú tán. Ṣé kò ṣọjọ́ méjì ló máa fi sun yẹn báyìí? Ẹ̀dùn náà, ṣé ìwọ̀nba àgbà tí mi ò sílé náà lẹ ti bẹ̀rẹ̀ sí ní mọ tí lẹ ti dọ̀mù ti báyìí? Mommy, mi máa kí ṣọmọ kékeré mọ̀. Like seriously? Ẹ bọ́lẹ̀ ń bẹ jàre. Ẹ máa wà alright. Ó tọ́ ló kú sọ. Hi daddy. Kò ń ṣọmọdé mọ́ lóòótọ́. Ṣé kéèyàn má lè lọ pé ká lọ kábọ̀ ká dẹ̀ dé kọ́mọdé ti máa mu tó máa mu. Eléyìí tó tèmi rí tó mu kó máa affect ẹ̀.
Daddy Shewa, okay? I'm doing fine. But me like nǹkan tẹ́ ń ṣe ṣá. Kí ló dé tẹ́ bá mọ́mì sọ̀rọ̀ látàárọ̀ tàti dé party? Mọ́mì tiẹ̀ náà bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀. How about Daddy? But ẹ̀yin ṣe kọ́kọ́ bá wọn sọ̀rọ̀. Mọ́mì, ẹ wá ẹ wá. Ẹ jọ̀ọ́, kí ló dé tẹ́ bá Daddy sọ̀rọ̀ látàárọ̀? Daddy ẹ bá mi sọ̀rọ̀. Kí ló tó ń bẹ́ẹ̀ mi sọ̀rọ̀? Ẹ wo èmi ò like bẹ́ẹ̀ méjèèjì ṣe ń ṣe o. This is not nice. Ẹ̀dẹ̀ mọ́ ẹ̀sẹ̀ ìta ṣe party torí pé ká lè ṣe reunion náà ni. Tó bá bá mi sọ̀rọ̀ máa bá sọ̀rọ̀ náà. Kí ló fẹ́ kí n bá bàbá ẹ̀ sọ sí? Ẹ̀yin ò ṣáàdẹ̀ ní dédé sọ pé èèyàn lè sọ pé hello love máa ìlú ọkọ náà dẹ̀ down. Daddy, yes. Mommy. Kọ́tẹ́yìn méjèèjì ń ṣe ò dá o. Okay guys, ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ ní 14th birthday mi. Oh! Ilé tí Daddy ẹ rẹ̀. Ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀. Ṣé wo ò rántí mi? Ó dẹ̀ ní kí ló dé tọ́ rẹ̀ ṣé wo ò rántí? Oh my God! Oh, lọ́tọ́ ni. Lóní láyípo. Okay. Tẹ́ force mi kí n gun Ferris wheel yẹn. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí ní yípo. Obi. Ó dàbí pé gbà tó bọ́lẹ̀ orí ẹ̀ ṣì yí. Ẹ wá ó fẹ́ bí fún mi. Ṣé ẹ mọ̀ pé ìjọ yẹn bójú mi ṣe bẹ̀rẹ̀ sí ní báyìí mo kàn bẹ̀rẹ̀ sí rí stars mo rí angels mo rọ́lọ́run gan ẹ mọ̀ ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé that was just so funny. Gbogbo ara mi bàjẹ́ délé ni. Bó ṣe bẹ̀rẹ̀ yẹn. Borokini. àjọ jẹ ní ìkọ̀kọ̀ àjọ mu ní gbangba àjọ ń jẹ